Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Gbogbo ibikíbi tí fídíò yìí tó máa dé, mo kí wa wípé a kú ọdún, a kú ìyèdún. Gẹ́gẹ́ bí alága Yorùbá World Media Organization, kò ní fẹ́ bàjẹ́ fún wa, kò ní bàjẹ́ fún wa títí láéláé, àmín. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá, nínú ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run tó láyé tó lọ́run kò ní fi eléyìí ṣàṣemọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àlékún owó, àlékún ọmọ, àlékún àlàáfíà lọ́dẹ̀dẹ̀ èmi àti yín. Ìrìn àjò táwa wà nínú ẹ̀ yìí àní kábàámọ̀, àní fèèyàn ọkàn wa ṣàwátì ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀n ní sí pẹ̀lú òkú ẹ̀. Láìpẹ́ láì jìnnà, a máa jọ na flag náà sókè ni. Wàhálà èmi àti yín kò wá ní já sí asán ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo fi àkókò yìí náà mo fi ń kí bàbá wa Professor Banji Akintoye, kọ́lọ́run jẹ́ kí bàbá kó gùn lẹ́mìí fún wa. Many happy return nínú ọdún, nínú Christmas, nínú New Year, nínú birthday. Òun làwọn àti bàbá náà la máa jọ ṣe. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa Chief Sunday Igboho Òòṣà, kọ́lọ́run jẹ́ kó jẹ́ kán gùn ní ẹ̀mí fún wa ní agbára ní ọwọ́ Ọlọ́run. Ìgbà tí Yorùbá Nation náà bá máa jáde, ọ̀n ní fi wọ́n ṣàwátì, ọ̀n ní fàwa náà ṣàwátì. Mo kí wa pé a kú ọdún, a kú ìyèdún. Èmi ọmọ yín, àbúrò yín, ẹlẹgbẹ́ yín ni mò ń kí yín láti orí ìkànnì World Media tí mo jẹ́ alága, ni mò ń gba ẹnu gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti òkè délẹ̀ kí wa wípé a ṣe yìí ṣàmọ́dún. Ọlọ́run ò ní fi eléyìí ṣàṣemọ fún èmi àti yín. Mo kí wa ní orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni o. Gbogbo ẹ̀yin tí mi ò dárúkọ, tí n bá ní kí n máa dárúkọ fídíò yẹn máa ti lọ gùn jù bọ. Mo gba ẹnu gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán ní ìgbàgbọ́ lórí ìrìn àjò yìí wípé ó máa ṣeé ṣe fún wa. Mo gba ẹnu wọn láti kí gbogbo wa, gbogbo àwa ọmọ kóòtù òjíire tá a nígbàgbọ́ lórí ìrìn àjò yìí wípé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. God bless you, one love. Bye for now.